Based on your message tí mo listen sí, mo ti try láti respond níbẹ̀ device mi yẹn ó ní àwọn issues kan, so I have to record and copy it to you. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ mọ̀ wulẹ̀ sọ pé when you get to a stage where you can't stay again, you go and marry another wife. Bẹ́ẹ̀ ṣe wà yìí, tẹ́ ẹ bá fẹ́ ìyàwó mi yẹn ẹ fẹ́ wá fi ìyàwó yẹn jìyà ni. Because the way you are talking, your mind is still with that first woman, which is normal. Everybody knows pé àwọn ọkùnrin àwọn ìyálé ni wọ́n máa ń nífẹ̀ẹ́. Frustration ni máa ń tì wọ́n lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń fẹ́. Now, better kẹ́ ẹ ṣì máa press on láti máa wá ojú rere wọn. Tàbí kẹ́ ẹ dúró títí ọjọ́ tí Ọlọ́run ó bá ní kí wọ́n rántí padà wá. Torí bẹ́ẹ̀ ṣe wà yẹn sìn, bẹ́ẹ̀ ṣe lẹ́ ń bẹ̀ wọ́n kí ẹjọ́ mọ́ travel kan mọ́ wá sọ́dọ̀ yín tẹ́ ní wọn gbọ́ yẹn. Ìjọ ẹ bá fẹ́ ìyàwó mi wọlé, ọjọ́ yẹn náà máa kẹ́rù dénú ilé yẹn. I bet it with you. Ọjọ́ yẹn tó bá dijọ́ kejì, bóyá lẹ̀ ti ṣú kan tó gbọ́ ni. That is obìnrin for you. Ó dìgbà tán bá rí competition kórí wọn tó pé. Nígbà tán bá wá dé, ṣé ẹ̀yin ti ní mental capacity, ṣé ẹ ti wà prepared mentally, mi mọ financial strength yín o, ṣé ẹ ti prepare láti take care obìnrin méjì, ṣé ẹ ti prepare fún polygyny, ṣé polygyny yẹn, that is to maintain 2 women together, is it part of your dictionary? Because gbogbo ẹ mo ti bẹ̀ kó gbọ́ kò dẹ̀ wá mọ́, tí ò bá nífẹ̀ẹ́ yín mọ́ ẹ jẹ́ kó lọ kọ̀ yín lẹ̀ officially, so that ẹ lè fẹ́yàwó mi lálàáfíà. Even tó bá kọ̀ yín lẹ̀ officially yẹn gan, ìyẹn omi ìpín ò ní padà wá tẹ́ bá fẹ́yàwó mi o, because women can be funny. Gbogbo ètẹ́ ń bẹ̀ tẹ́ ní kò nífẹ̀ẹ́ yín mọ́ yìí, ẹ̀yin ẹ fẹ́yàwó mi wọlé. Kì í ṣe wípé tẹ́ bá fẹ́yàwó mi tó bá tí ìyálé dé, kì í ṣe pé ìyálé yẹn nífẹ̀ẹ́ yín o. Ó fẹ́ jẹ́ kẹ́ ẹ lékejì yẹn lọ ni o, ó sì máa fi ìyà tí ń fi jẹ́yìn yóò trip ẹ̀ ni o. But pé kò ní wá mọ́ yẹn irọ́ ni. But most of the time ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń wà nírú condition yẹn náà, ẹ kí ń lè protect ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn nígbà tí ìyálé tó bá padà wá, tàbí nígbà tí ìyálé tó bá gbéṣe rẹ̀ dé. 99.99% of ẹ̀yin ọkùnrin ẹ máa ń padà lé ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn lọ. Ẹ ti gbàgbé pé nígbà tí ìyálé lọ, ìyàwó yìí lẹ fẹ́ nígbà náà. So just like you said, based on my own observation, mi ní advice yín kẹ́ lọ fẹ́ ìyàwó kankan. Ẹ ní sùúrù tó bá jogún ọdún níyàwó yín tó change mind láti máa bọ̀, kẹ́ dúró dè. Tí ò bá dẹ̀ change mind ẹ̀ mọ́, ẹ rọra wà bẹ́ẹ̀. Torí tẹ́ bá fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn ìyàlẹ́ máa fi jẹ́. Torí ẹ̀ làwọn ìyàwó ẹlẹ́ẹ̀kejì míì ṣe máa ń burú. Torí wípé wọ́n ti mọ̀ pé gbogbo ẹjọ́ tẹ́ ẹ rò fáwọn nípa àyálé táwọn fi torí ẹ̀ fẹ́ yín, ọjọ́ tí ìyálé bá kó padà wá, ẹ padà sọ́dọ̀ ìyálé yẹn, àwọn á wá dàbí use and dump. Àwọn á wá dàbí used and abandoned. Gbogbo ìyà tí ìyálé fi ń jẹ yẹn ẹ máa endure ẹ̀, kẹ́ ẹ máa ṣe self control títí tí ó fi yíwà padà. Because ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin, time tí ìyálé bá ń hùwà burúkú sí yín tẹ́ bá lọ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì yẹn, ẹ ti máa ń gbàgbé time yẹn. By the time the ìyálé will come back, you will automatically abandon the second woman. Òun ni woman gẹ́ Bọ́láńlé tó gbóògùn jẹ ní January lẹ́nu ọjọ́ mẹ́ta, because pé the husband abandoned her. So me, I will not tell you to go and pick another wife, because ǹjọ́ ẹ bá fẹ́ ìyàwó mi, ìyàwó yín tẹ́ ní ọ̀wà báyìí ìgbà náà ni kódà ó lè lórí rédíò kó lóun àti yín ò jàrí, ó lè lóun ò fìgbà kan kọ̀ yín lẹ́rìí, ó máa sunkún, máa play victim ni. Ẹ̀yin ọkùnrin náà sì rè ẹ̀ kí n lè draw line yẹn. Kò sẹ́ni tó ní kẹ́yìn ó mọ́ gbà ìyálé ẹ̀ padà, because ẹni tó lọ fọ́kọ tó mọ̀ pọ́kọ tóun fẹ́ ti níyàwó rí, ó sì mọ̀ pé ìyálé lè dé at any time. Second wife látijọ́ aláyé ti dáyé wọ́n máa ń fi second wife correct ọpọlọ ìyálé mi. Bẹ́ẹ̀ nígbà tó ọpọlọ ìyálé yẹn bá correct padà, àwọn ọkùnrin wọ́n wá gbàgbé role tíyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn play, ìgbà yẹn náà máa wá abandon ẹ̀. Society tá dẹ̀ ń gbé náà hypocrisy pọ̀. Wọ́n á ní ẹ ṣèbó ti mọ̀ pé ọkọ òun ó ti níyàwó, ṣèbí ojú kòkòrò ló wá. Even bọ́kọ òun ò ní nǹkan kan gan, wọ́n ní ojú kòkòrò ló wá ṣe. Unfortunately, bóṣùpá bá yọ tá ní Ògún, kò sẹ́ni tọ́wọ́ ẹ̀ tó tí ó lọ rèé tún ṣe. Nígbà tí nature bá ṣẹlẹ̀ séyàn kan tá ń rojọ́ tójó ń payọ̀ tínú òrì ń dùn, ń tó ṣẹlẹ̀ sẹ́nìkan ó lè ṣẹlẹ̀ sẹ́lòmíì náà, bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń gbàgbé aspect yẹn. So the way you're talking, I could sense that your mind is still with that woman. Continue to pray títí tọkàn rẹ̀ ó fi yí padà, because níbi táyé lajú dẹ́sìn gbogbo obìnrin ti gbọ́n. Kò sóbìnrin tẹ́ rojọ́ fún pé ìyàwó mi ó ṣe báyìí tó náà ní rò lẹ́ẹ̀mejì.
because the world is not always fair on the second wives. Tí ìyáálé yín bá padà wá tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, kò sí ni ẹ wò pé ṣebí tí ìyáálé mi ò ṣe tí mo fi fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ṣebí ní ti ń ṣe, ẹ̀yin ó rò pé ó ti ronú pìwàdà ni, ẹ ní mọ̀ pé competition tó rí ló jẹ́ ó change. Obìnrin ẹ̀ change, ìwà abú títí ń wù náà ni ọmọ wù lọ tí Jésù ó fi dé. Ó mọ̀ kó padà wá kẹ́ léyàwó kékeré ńlọ ni. Mo post update kan bóyá 10 minutes ago. Woman yẹn ó ní àwọn couple yẹn ò bímọ fún 5 years. Wọ́n wá bẹ̀ òun pé kóun dákun kóun ó fẹ́ ọkọ yẹn láti stop wàhálà tí àwọn orogun àwọn ìyá ẹbí ọkọ tán kó bá ìyálé yẹn lọ́rùn. Ó lóun ṣàfẹ́. Ó ní after tóun fẹ́ ìyálé bímọ obìnrin, òun náà bímọ obìnrin. Eventually bọ́kọ ṣe abandon òun nìyẹn. Ìyálé ló ti ọkọ fún 500,000. Imagine 500,000 láyé economy tá wà. Kí nìyẹn ràn? Pé kó mọ̀ lọ kó ń gbowó yẹn kó mọ̀ lọ. Òun dẹ̀ lóun ò fẹ́. Eventually ìgbà tóun náà bímọ obìnrin, ó ní nísìn ọkọ ò gbé kọ́ òun mọ́. Kò tọ́jú ọmọ, kò tọ́jú òun mọ́. Wọ́n ti bìlífù pé ọmọ táwọn ń wá táwọn fi torí ẹ̀ fẹ́ àwọn ti rí. So ẹ̀yin náà ìwà tíyàwó yín wù tẹ́ fi fẹ́ yàwó ń gbà yàwó mi ìbádé tíyàwó yín bá yíwà padà ẹ abandon ọmọ ọlọ́mọ ni bó ṣe rí nìyẹn. That is the truth. So ó better kẹ́ mọ́ wulẹ̀ lọ́kọ mi tí ọkàn ẹnikẹ́ni kankan. Torí irú yẹn nísìn tẹ́ bá fẹ́ tán tíyàlé yín wá change tẹ́ wá lé lọ tó bá lọ lé ológun tó bá sóògùn sí yóò mú yín. Bẹ́ẹ̀ ni torí yóò ní tẹ́ ẹjọ́ sọ fún kẹ́ tó fẹ́. So the point is that ẹ wá bẹ́ẹ̀ ṣe lọ fajú ìyàwó yín mọ́ra tọ́lọ́run bá jí ó change. Tí ó bá change ẹ gbà fọ́lọ́run. Torí tẹ́ bá lẹ fẹ́ ìyàwó mi nísìn most of you ò kí ń lè ń defend àwọn ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn. Táwọn eléyìí bá ti sunkún dé tán ní òní boxer ń gbà mo fẹ́ òní pátá wọn national anthem méjì ẹ̀yin náà clip padà sọ́dọ̀ wọn. Ẹ wá abandon àwọn ẹni ẹlẹ́ni. And society is not fair on them. Èèyàn tó ọkùnrin tó bá fẹ́ ṣe polygyny ìyàwó ẹ̀ dá o ìyàwó ẹ̀ ò dá o ó ṣe dáadáa o kò ṣe dáadáa o tó bá ti wà nínú dictionary ẹ̀pọ̀ fẹ́fẹ́ yàwó méjì ó ti mọ bó ṣe adjust. Ibi tí problem ti máa ń ṣẹlẹ̀ nìyẹn. Ọkùnrin mi ò plan kóun fẹ́fẹ́ yàwó méjì. Ó ti bìlífù pé ńgbà tí ìyálé ti lọ ó ti lọ yányán nù. Ìyàwó dé ìyàwó yẹn nìkan náà lòun ó mọ bá gbé òun àti ẹnìkan. Ìgbà tí ìyálé kó padà wá confusion happen. Torí kò sí ọkùnrin tí ò wà mentally prepared tí ò wà emotionally prepared. Madness àbí craziness tóbìnrin méjì máa ṣe gan even kẹ́ mọ́ fẹ́ wọn pọ̀ sínú ilé, can you take care of it? It will become a problem. At the end of the day most of the time ọ̀dọ̀ ìyálé lẹ́yìn ọkùnrin sì máa ń padà sí. Kò sí sẹ́ńtẹ́ náà tára ò ní ro lè ná ọmọ kékeré kẹ́ ní kó mọ̀ kì. Kò sí bẹ́ẹ̀ ṣe abandon ìyàwó ẹlẹ́ẹ̀kejì tó náà lọ lọ́fẹ̀ẹ́ yóò lọ sóògùn sí yín ni. So ó better ẹ mọ́ wulẹ̀ dára yín láàmú. Èmi ò lẹ́ṣẹ̀ ní tẹ́ bá fẹ́ yàwó o bẹ́ẹ̀ bá ti san owó orí ẹ̀ ìṣẹ̀ṣẹ̀. Sínú àwọn speaker tí wọ́n sọ pé nìkan bá fẹ́ yàwó kan yóò lọ́run àpáàdì ló bá ṣẹ́ yàwó kìíní kan yóò irọ́ ni. Ẹni tí ó bá fa yẹ̀ fún Jésù ni òní rọ̀rùn àrùn ní òní dọ̀rùn. Bẹ̀t pé ẹ wá fẹ́yàn kan tán ẹ wà abandon rẹ̀ ẹ wà níyàlé yín kan yíwà padà kò lè rọgbọ o. So ọkàn yín sì ń bẹ lára ìyálé yẹn based on what you said, based on your voice note I heard. So ó better kẹ́ padà sọ́dọ̀ rẹ̀. Tí ò bá dẹ̀ yíwà padà ẹ̀rọ àmọ́ bá yí títí Jésù ó fi dé alábàámùsà. Ṣùgbọ́n pé kẹ́ ẹ tún fẹ́ mi ìbẹ́ ṣe wà yìí tí ó ṣẹlẹ̀ mo sọ fún yín èmi ò ń ṣe wòlíì èmi ríran o. When cases like this happen, I know where it will end because this is not the first or the second, the 100th one to identical bí eléyìí tí mo ti treat. Ẹ bá fẹ́ yàwó mi sí yìí ìjọ yẹn ìyálé yín ò kò dé. Gbogbo tẹ́ ń bẹ̀ fún tí ò ṣe yẹn àwa máa ó bá ṣe lódìlódì. A máa ó bá ṣe lódìlódì. Kò sì sí ni ẹ padà ọdún ẹ̀ náà ni ọmọ ọlọ́mọ tẹ́ bá ti fẹ́ ìnísìn ò lẹ́wà báyé ọ̀tọ̀ ọmọ ọlọ́mọ jẹ́. Tó bá jẹ́ sisi ni ẹ ti sọ di single mother. Bó bá jẹ́ single mother ni ẹ ti sọ dọlọ́mọ méjì bàbá méjì. Ṣé yóò tún wá mọ́ wọ́kọ kẹta kiri ni? So ẹ mọ́ báyé ẹnìkan kan jẹ́ ẹ mọ́ báyé ọmọ ọlọ́mọ jẹ́ o. You still love your ìyálé, go and look for how to reconcile with her and how to live in peace with her. So it is well.